أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Alhadi ni orúkọ Ọlọ́run tí mo fẹ́ ká gbé yẹ̀wò lénìí. Ó túmọ̀ sí afinimọ̀nà. Ayọni kúrò nínú àánú bọ́ sínú ìmọ́lẹ̀. Òun lẹni tí rí ni nínú ìdààmú àti ìdààbò tí wá lànà fún ni pé gbà bí mọ́ gbà bẹ̀yẹn. Ibi ìlọ́jà síbi oríire tó ń lọ. Yóò tún wá sìn ọ́ débẹ̀ tó fi débi oríire ni. Alhadi nù. Inú àánú, inú ìkẹ́ ni ìròyìn Ọlọ́run ọba yìí ti ń wá. Ìyẹn ni pé àánú tó tóbi jù tọ́lọ́run lè ṣe fẹ́ dà. Ìkẹ́ tó tóbi jù gbogbo ìkẹ́ lọ tọ́lọ́run lè ṣe fún ọ láyé rẹ̀. Òun ni kò fi ọmọ náà. Ó ju owó lọ. Kódà ó ju ẹ̀mí gígùn tó ń lérò tó mọ́ fi gbogbo ìgbà béèrè wọn lọ. Tíyẹn bá gùn lẹ́mìí lérí àánú kọ́ ráyé wá torí ń lọ jìyà lọ́run ni. Àmọ́ tíyẹn bá ṣe ayé ìgbà díẹ̀ tó bá rí ìmọ̀nà fi lò yọ sọ̀run rẹ̀ ọ̀run sì gbòǹda ayé tá a lò yìí lọ. Ìyẹn ni pé oore tó tóbi jù àánú tó tóbi jù tọ́lọ́run lè fi bẹ́ẹ̀ dá lò òun ni kò fi mọ̀nà. Òun nìkan wá ló kọ̀ yìí yẹ torí òun nìkan ní í ṣiṣẹ́ orúkọ yìí gẹ́gẹ́. Gbogbo ẹni tá a bá lo orúkọ yìí fún ayé àwòkọ́ lò fún wọn ni tó fi máa wà nábì Ọlọ́run. Wọn lè dá yẹn fi mọ̀nà. Wọ́n lè júwe ọ̀nà ni. Hidayatu dilala ní bẹ lọ́wọ́ wọn. Tá a bá pe àwọn ànábì Ọlọ́run ní hadi àbí hudayat tá a pè wọ́n ní afinimọ̀nà. À ń pè wọ́n bẹ́ẹ̀ nítorí pé àwọn wọn ń júwe ọ̀nà fún wa. Tá a bá ń lọ ibì kan tá a wá dá ní ọ̀nà tá a mọ̀ bí a fẹ́ gbà wọn. À ń fẹ́ dákun a wá béèrè ọ̀nà lọ́wọ́ ẹni tó mọ̀nà. A béèrè ọ̀nà kì í jùnú. Àìpẹ́ dákun à ń lọ bí wọ́n ti ń ṣe ìyàwó ládùúgbò yìí. Ẹ dákun bó wọ́n ti ń ṣe kó wọn ládùúgbò yìí. Wọ́n á ní ṣe bí wọ́n ti ń ṣe ìyàwó ẹ lọ straight báyìí tẹ́ bá ti wá dé down the street ẹ wá yasapọ̀ ọ̀tún yasapọ̀ sí ẹ wọ́n máa júwe fún wa. Ajúwe ọ̀nà lásán ní gbogbo níwáàsí. Kẹ́nìkan ọmọ jọrọ ẹ lójú. Ìwọ kọ́ ló fi wọ́n mọ̀nà. Ajúwe ọ̀nà lásán làáfàá jẹ́ gan lọ́dọ̀ ọmọ kíw rẹ̀ lóbi jẹ́ lọ́dọ̀ ọmọ. Lónímọ̀ràn rẹ̀ jẹ́ lọ́dọ̀ ẹni tó fún mọ̀ràn kàmí wọ́n fún mọ̀ràn yẹn ajúwe ọ̀nà lásán ni ọwọ́ kọ́ lọ sọ́ jù bẹ́ẹ̀. À ń júwe ọ̀nà ni. Gbogbo yìí tá à ń sọ tá à ń ṣe wá sí à ń propose sínú etí àwọn èèyàn ni. Ọ̀rọ̀ wa inú etí ní ń lọ níbi bóde etí ní ti mọ́ dúró kì í kọjá bẹ̀. Gbogbo ẹni tí ń bá gbọ́ wá sí etí ní fi ń gbọ́. Ṣé ẹ rí èyí tí ó ṣe láǹfààní tí ó tún ayé rẹ̀ sí fúnra Ọlọ́run tí ń jẹ́ hádì ní ọ̀ṣẹ̀ṣẹ̀ pìkì ẹ̀ nínú ọ̀rọ̀ tá a fún wa sí sọ yóò wá jù sínú ọkàn. A ní access sí ọkàn ẹnì kankan Ọlọ́run ló ní access síbẹ̀. Òun ni ó pìkì nínú ọ̀rọ̀ tó gbọ́ nínú ìtọ́ka yóò wá pìkì yìí tí ó wọnú ọkàn rẹ̀ mẹ́ yóò wá fi síbẹ̀. Òun ni ó ṣiṣẹ́ hidaya yóò ṣiṣẹ́ ìmọ̀nà nínú ayé rẹ̀. A ṣe wá sí mi gbà mí àfojú di tá a sọ gan pé tọ́ wọ́n ilé yìí àrò pé bí ó tiẹ̀ lè lápá lọ́kàn ẹnì kankan. Mo ti ṣe lecture kan bẹ́ẹ̀ lórí social media rí níjọ́ kan. Friday reminder tá a máa ń ṣe ní lọ́dún náà lọ́hùn a fẹ́ ṣe ó ro mí lójú àti ṣe torí mo busy níjọ́ náà gan ṣáà kí wá ní ká ṣe báyìí ibi palẹ̀ mọ́ ìṣe kan. Àfáà àtàjọ máa ń ṣe ní àfáà àdàbà bò ní kí ni ká wí àti wá tan kámẹ́rà síwájú àmọ́ tá a wí. Ní kankan ní ká sọ pàtàkì Suratul Fatiha. Bàbá dẹ̀ sí tọ́pìkì náà lè pàtàkì Suratul Fatiha. Bí oṣù méjì mẹ́ta lẹ́yìn ìgbà náà ní ẹnìkan contact mi láti Egypt. Arábìnrin náà ọmọ náà ní wá ṣàdúrà lecture tẹ́ ṣe lọ́lọ́run fi ṣàánú wọn lọ́lọ́run fi tún ayé òun ṣe díẹ̀ ló kù báyìí kó wọn wọ ẹ̀wọ̀n wá ṣàlàyé orújọ́ tó pọ̀. Níbẹ̀ nínú ọ̀rọ̀ tá a sọ àwọn òní mọ dédé lápá tí ò ní wọ́n bẹnu wá sí tá a ṣe apalẹ̀mọ́ akátẹ́rà àtàkó náà sì dání ó lè má lápá. Tọrọ bá ti ń lò ó gẹ́gẹ́ ní ó ṣẹ̀ṣẹ̀ mú ìtòun fẹ́ lò ń bẹ́. Ó lè jẹ́ ìtàn kan tá a pa tó dàbí àlọ́ níbi wáàsí ó lè jẹ́ ní ọwọ́nú ẹ̀kan lómi ọ̀gán láì ìtàn jẹ́ pa yẹn ní kíní kan ìtàn yìí ó dé bí àlọ́ lórí ó ṣe wọ́n láǹfààní la fún wáàsí fi mọ́ kó gbogbo ẹ̀jẹ̀ gẹ̀gẹ̀ wá bí wáàsí pé àìbá mọ́ ìtàn ló lè wúlò fẹ́ lómi orin ló lè lápá lọ́kàn ẹlòmí àdìsí ní ọwọ́nú ọkàn ẹlòmí àyà ní ọwọ́nú ọkàn ẹlòmí tọ́rọ́lọ́ ní ṣiṣẹ́ mọ̀nà òun ni ó ṣẹ̀ṣẹ̀ select nínú gbogbo instrument ìtakólẹ̀ èyí tó fẹ́ kó wá effective níbẹ̀ ló fi ní innaka la tahdi man ahbabta tó sọ fún Ànábì Muhammad pé wọ́n kọ́ lòun ó lè fẹ́ni tó wọ́n mọ̀nà walakinna Allaha yahdi man yasha Ọlọ́run ní ń fẹ́ni tó wọ́n mọ̀nà wa man yahdillah ẹni tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà fahuwa al-muhtadi òun ní ó rí bí mọ̀nà wa man yudlil ẹni tọ́lọ́run bá ní kò ní mọ̀nà falan tajida lahu waliyyan murshida kò síwèé tó lè kàdé bẹ́ẹ̀ kò sónímọ̀ràn tó lè ṣàánú ẹ̀ kò ní gbọ́ bẹ́ẹ̀ fún mọ̀ràn bẹ́ẹ̀ bá yẹ sọ fún kò ní dá ẹ lóhùn gbogbo olùpèpè pátá wọ́n ń gbìyànjú ni ní ìwọ tọ́lọ́run bá fún lórí ìmọ̀nà ó mọ dédé tọ́lọ́run ṣe fún ọ nínú rẹ̀ orí tó yẹ kó máa dúpẹ́ rẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ ni kó wá ṣàánú gbogbo ẹni tí ò tí ì mọ̀nà mọ́rò pọ̀ smart jù wọn lọ torí wọ́n kọ́ ló ṣe ìgbìyànjú àti bára rẹ̀ níbi tó bára rẹ̀ Ọlọ́run ló ṣiṣẹ́ rẹ̀ lára rẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam fi dá wa lẹ́kọ̀ọ́ pé gbogbo àtàbá rẹ̀ ni tádánwò Ọlọ́run bá kàn pẹ̀lú ẹ̀ṣẹ̀ ó ṣàwà mójútó ẹ̀ṣẹ̀ kan tó ń ṣe kó jùlẹ̀
àbí ń jalè àbí lójú kòkòrò àbí má fi wọ́n ṣe yẹ̀yẹ́ o ó máa dúpẹ́ tiẹ̀ ó máa sọ pé alhamdulillahi alladhi afana mimma ibtalahu bihi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó yọ lọ́rọ̀ tèmi ní tó fi kàn ọ́ láburú yìí tá a bá ń sọ̀rọ̀ mọ̀nà kó túmọ̀ lọ rò pé ajá sí pọ́lọ̀ ní tó kàn fẹ́ ni tó wọn mọ̀nà ó sì mọ̀ọ́mọ̀ ó sì sọ àwọn kan nù jẹ́jẹ́ wọn lọ innocent ni wọn lọ sọ wọn nù mọ́ rò bẹ́ẹ̀ Ọlọ́run kì í ṣàbòsí ó fún gbogbo wa ní responsibility àti wá ìmọ̀nà ó fún wa ní responsibility àti wá àná ká choose ká select ọmọ wa wà responsible wọn mọ hold the responsible fún ìtọ́ bá choose àmọ́ ìtọ́ bá fẹ́ choose níbẹ̀ ò ní rí choose àfi tí yọ̀ǹda Ọlọ́run bá dé bá a ṣe wá rìsíkì tá a sọ pé ṣe bí jíjẹ mú ọwọ́ Ọlọ́run ló wà ṣe bí kálukú wa ń lọ dí òwò ṣe bí kálukú wa ń ṣiṣẹ́ jẹ bá a ṣe ń gbìyànjú yẹn tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ń fi tó fẹ́ fi lé kálukú lọ́wọ́ tí ń fi lé lọ́wọ́ nídìí iṣẹ́ rẹ̀ nídìí òwò rẹ̀ nídìí gbogbo gbìyànjú wa bẹ́ẹ̀ náà ni mọ̀nà rí láti sá fún àìmọ̀nà láti rí bí mọ̀nà ọgbọ́dọ̀ rìn pẹ̀lú àwọn ẹni ìmọ̀nà ọgbọ́dọ̀ wá ìmọ̀ tí jẹ́yàn mọ̀nà afẹ́ ìdákun bó ni ẹni tí ń ṣe menstruation bó ni ọgbà rẹ̀ afẹ́ ìdákun bó láàpin ogun ẹ dákun ẹ dá wa lẹ́kọ̀ọ́ nípa gbogbo wọn ṣe hajj afẹ́ yọ zaka ẹ dákun bó láàyè ọmọ béèrè abèrè ọ̀nà kì í ṣìnà ọmọ béèrè kó o lè rí ìmọ̀nà o ti show interest sí ìmọ̀nà tó bá ti ń béèrè tó bá ti ń wá knowledge o ti sọ fọ́lọ́run pé mo fẹ́ mọ̀nà ọwọ́ àkókò fi lé ọ lọ́wọ́ àmọ́ ọ̀tọ́ bá ní mo fẹ́ sọnù tó ń lò fẹ́nu mo fẹ́ sọnù ò ń bá àwọn aláburú rìn mo fẹ́ sọnù ọ wá ìmọ̀ tí ó jẹ́ ọmọnà ọmọ wa lékún ní àná ọmọ lékún lánà Ọlọ́run kọ́ ló blame fún yẹn torí wọn náà choose àti mọ̀mọ̀nà Ọlọ́run fi ní walladhina ihtadaw ṣe ra àwọn tó choose ìmọ̀nà tẹ́ show interest inú mọ̀nà zadahum huda Ọlọ́run ni mo wá lé wọn kún ní ìmọ̀nà mo wá fún wọn dáadáa mo lé wọn kún mo fi kún fún wọn wa atahum taqwahum mo fi bẹ̀rù Ọlọ́run tán wá yẹn mo fi sí wọn lọ́kàn ńláàdúrà táwa mùsùlùmí máa ń ṣe pé ìdí siratal mustaqim Ọlọ́run tún já mọ́ mọ̀nà sí torí yẹn tí mọ̀nà dáhìn kan tí ó sọ pé wọn tọ́nà ó dàrú mọ́ lọ́wọ́ tíyàn bá tí ì débi tí ń lọ kò tí ì lè sọ pé òun mọ̀nà tán ọlọ́mọṣẹ́ àjá débi ìmọ̀nà tá ń lọ já débi oríire tá ń lọ bẹ́ẹ̀ náà wà lẹ́lẹ́kejì o Ọlọ́run falamma zaghu ṣẹ́rí ìgbà tán ti yẹ kúrò lójú ọ̀nà tán bẹ̀rẹ̀ sí ní lò fẹ́nu tán bẹ̀rẹ̀ sí ní ṣagídí ń pa ní gbòdòdó azagha Allahu qulubahum Ọlọ́run ni mo wá fi kún fún wọn àfikún yẹn ló le jù tán bá fi olè kún ẹni tójú kòkòrò ń bẹ lára ẹ̀ tọ́lọ́run fi kún fún ìmọ̀ràn wọn o ẹ fún ní ìmọ̀ràn kò sí counseling tẹ́lẹ̀ ṣe fún tí ó fi olè jíjà lẹ̀ kò sí ẹ tì mọ́ ìpele ìtì kúrò ní lásán ẹ̀yin náà máa ní kíní yìí ṣubú lásán mọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run ló fi kún fún ẹ bẹ Ọlọ́run ni ẹ ṣe ra wàrà sẹ́yìn dákun yọ ọ́ kúrò lọ́rọ̀ rẹ̀ ọwọ́ máa gbìyànjú dédé ìtọ́ and capacity rẹ̀ ẹ tún máa sọ fọ́lọ́run náà pé ìtúwọ́ náà fi kún dákun yọ ọ́ kúrò bọ́rọ̀ mọ̀nà àti àná ṣe rí nu alahadi lọ́lọ́run ọba àfinimọ̀nà má ṣàṣà mọ̀nà wa yọ wá kúrò nínú òkùnkùn ẹ̀sìn òkùnkùn ayé ṣàmọ̀nà wa lérí ọ̀rọ̀ gbèsè ayé wa ṣàmọ̀nà wa lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.